ẹ kàn máa ń wájà. Please do not bring me into your fight. Mo fa ilé Ọlọ́run lọ́wọ́. Yes. I have a lot of evidences, but you know most people are scared of bully. I am not going to join any fracas, right? I do not do fracas. I do not believe in that, and I am not part of it. Ẹ dákun kí ni ṣẹlẹ̀ lẹ́nu jọ́ mẹ́ta mọ̀ gbà wá. Ẹ̀yin ìyàwó ilé, abẹ́ ìdí tí ìwé àwọn tọ̀ kí ọmọ wà important ṣàyé yín. Kí ló dé? Ṣé ẹ máa ń ṣe mọ́ ni? Táwọn ọmọ mi ti ń bẹ ta wọn ò gbọ́ páyé tí wọ́n ti di. Ẹ mọ́ mọ́ ṣẹ̀sìn. Toyin ò lè fi owó ara ẹ̀ gbé fíìmù sinimá. Without film, won't give me that money. Every program December. I even film for Baswe. The Basadi auntie. She film money. Over here, talk at the bedroom Batakasu. 1 billion. Talk by 1 billion. Will one need. I want to go see my mother. Go see people. Go one cinema. Go one. What you want? For you, they leave that 1 million, 50 million, 1 million. Elevate. Kúrò ní dido. Tó bá fẹ́ ọjà tèmi tí ẹ lọ fi ń dọ̀mọ̀. Ṣé kí n má sọ̀rọ̀ torí mo bẹ̀rù ẹ̀. Ṣé wọ́n fún mi lóòótọ́ mo fi ṣe production. Look at what she wears. Look at her hair. She looks like she stinks. No packaging, no stills, no composure. She's competing badly with Funke Akindele. And she can never meet her. If Toyin àti generation got her for 1 billion raise, wọ́n lè meet Funke. Tí wọ́n bá fàdúrà owó yẹn ṣe movie, tó bá wá ṣerú ẹ̀ fún ẹ, kó má sọ̀rọ̀ bá tó jẹ́ wípé ìrun ẹ̀ wọn ò fowó tó ẹ. Àwọn fans Toyin yẹn wọ́n fi bá àwọn oníwèrè lórí. Àwa fi class ìgbé títí wa ni. Àwa kàwé, we are educated. We're not talk like them. Ẹ fi wèrè yín lẹ̀ ẹ bá wa bàbá tí jẹ́ fáwa náà. Ẹ̀ẹ́dẹ̀ máa rọra máa mú cocaine àbí fagbó náà. Ẹ fi wèrè yín lẹ̀ tàbá pọ̀ tànà. Ẹ̀ẹ́dẹ̀ kó wèrè yín sínú kọ́bọ̀dù. Láyé ò bá sábẹ́ ẹ̀wọ̀n nǹkan tí Toyin ṣe nígbà Priscilla wedding. Nǹkan táwọn bá rí la máa join. Mi ò fọ́ fún anybody ni o. Toyin gbáwájú ló ń gbẹ̀yìn, ló kúrú ló ń ga ló ní gbóhùn gangan ló ń ṣe kan bí èèyàn gidi ṣe máa ń ṣe nìyẹn. Toyin láti máa kúnlẹ̀. She has to be fake. She has to be ojú ayé. Ṣé mọ reason why? Kò kárì, kò lówó lọ́wọ́. Kò kú òlé kan ló tó wà. Kò kú òlé kan. Jíwọ̀ kò wá mọ́tò mi. She's not, life is not progressing. Bó ṣe máa ń múra, ẹ bóyá wig tó ṣì tó ń lò. Ṣé kìí ṣe pé ó ti ní ìdí ká tẹ̀sẹ̀ lé mọ̀? Àwọn ìjọba bẹ́ẹ̀ ló máa já wẹ́rẹ́ sí wẹ́lẹ́wẹ́lẹ́ ní. Èmi kan mọ Celestia láti mo síbo. Torí àyè máa padà drag ẹ lápá bí o, èmi ò, even Queen Mother gan, ẹni pé kò kọjá drag ìjọba drag Queen Mother bí. Funke is ready, Sha. Funke is ready for her. That's my own. Funke is ready for. I will report you to God. Ṣé tẹgbẹ́ ni àbí tọgbà? Ẹni tó ń sọ yìí náà ò kéré náà. Toyin náà ò kéré, ó rẹ̀ bọ́, ìyálé ilé ni. Ẹ jẹ́ ká máa sọ, ẹ má máa sọ wípé if you don't greet me outside social media, ìwọ àgọ̀ ni, ìwọ òpònú ni. It shows you are childish, you are craving for attention, kọ́lé wọn pẹ̀ ń jà. Ọmọ ìyá mi máa kí ẹ lọ́wọ́ náà wọn ò tún ní wọn pa ń jà. Ìyẹn ni mo tún fi máa ṣọ́ọ̀jù ìyá ẹ lọ. Mo dẹ̀ bá ẹ jà. Ó crave for attention ló ṣe gbé mú sókè kọ́lé mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ ṣẹ́yìn ò mọ́ ni. Toyin is local. Ever compare Ìbàdàn àti Èkó ni? She grew up in Ìbàdàn now. Pọ́nì Ìbàdàn ló now. Funke went to yín lag. Ọmọ yín lag ni Funke now. Post. Funke wà ó ti explore ó wà expose ó já. She's highly educated. She's sound. Toyin is not. Kò sí kó tó kún ẹ. Toyin ní right láti bá Iyabo fà á. Àǹtí kìíní kan àǹtí wèrè tálá láti wèrè gan. Tálá tí ó fa money years. Àti òṣì. Ó yẹ wọ́n fi àti pàtìpàtì kan jẹ́ náà nìyẹn. Àǹtí wèrè wọ́n ní òun pè Mercy lórúkọ. Òun pè Funke láǹtì. Tó wà okay. Mercy and Funke àti same age mate now. Mercy ó dẹ̀ pé Funke àti Iyabo láǹtì. Ẹ̀yin ò tiẹ̀ ṣe gbígbà wà nínú movie ẹ̀ tiẹ̀ ṣé okay kọ́ bá pè yín sí movie wọn sanwó fún yín ni. Wọ́n ní kò lọ́kọ̀ ṣọ́kọ́ ni àǹtí mi tó yẹ ẹ tún fọkàn dáké gbọ̀rọ̀gbọ̀rọ̀ bọ̀dọ́dẹ̀ ṣọ́kọ̀ nìyẹn. Fọkàn Kọ́lá wọlé adé ẹ̀mí àbí whatever the fuck his name is. Abọ́ta sọ̀rọ̀. I love my wife. I asked you not to talk. You did not talk. You listen to me. I love you, my wife. He has to be like that boy. House boy, better respect your guy now. Mr. Kọ́lẹ̀ lọ báyàwó yín. Ẹ̀bùn ẹ̀ so. Ẹ̀yin fáǹsì olórí burúkú. Ẹ̀yin fáǹsì olófo. Ẹ̀yin fáǹsì kò níṣẹ́. Ìjẹ́ ẹ̀rẹ̀ ń dálẹ̀ yìí ó gbẹnu tán. Ó ṣẹlẹ̀, mo ń tajà mi, mo gbọ́n náà tajà ẹ̀. Wọ́n lè lọ mú èèyàn 5 tó tagi Toyin wípé níbẹ̀ bá ìgbà táná fẹ́ wò wọ́n sọ pé tíkẹ́ẹ̀tì ẹ ti tán. Tí Toyin lọ bá àwọn ará tíátà yẹn fà. Ẹ mọ̀ pé èmi ò ń parọ́. Ewu àìtẹ́ ẹ̀ ta fíìmù. Ó kí gbogbo ọ̀rọ̀ tún lọ, ó náà wá bless ẹ̀ ju Toyin lọ. Wetin na dey talk? Ìwọ ni fíìmù ẹ tún tajù, ẹni yóò tún bínú sí ẹ. Nobody go obey you because you no dey feed anybody. You understand? But ẹ kúrò ní dídò. Even Madam Bala sọ, mo no ṣẹlẹ̀ sí mi. Ní Ìkẹjà àti ní Kọ̀tún tí a tẹ̀lé sinimá. Kí ni big deal? Pé mo ń ta ọjà, wọ́n ta ọjà mi, wọ́n ta ọjà mi. Kọ́ bá fẹ́ ra ọjà tèmi tí ẹ lọ fi ń dọ̀mọ̀. Ṣé kí n má sọ̀rọ̀ torí mo bẹ̀rù ẹ̀? Ṣé wọ́n ló fún mi lóòótọ́ mo fi ṣe production? Gbogbo ìwọ̀n sọ wípé ẹ tó bá ti ṣe fíìmù ó máa wá nǹkan sọ ókè tó tí wọ́n bá fàdúrà owó yẹn ṣe múvì tó bá wá ṣerú ẹ̀ fún ẹ kó má sọ̀rọ̀ bàtọ́ jẹ́ wípé ìrun ẹ̀ wọn ò fowó tó ẹ.
nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ lánàá yẹn àfẹnitáyé ẹ̀ bá ti bàjẹ́ ló máa sọ wípé if we no dey talk they make you keep the same energy. Ẹni tí ò lọ́pọlọ lórí ló máa ń hùwà bẹ́ẹ̀. In this century forget tó bá kí mi kò mí pé mo máa bá ẹ sọ̀rọ̀ lọ́la máa dá ẹ lò and I will leave am like that. Event lawa you know there are cameras there. Be a good role model to Juju Copper one wèrè ẹ fi sílé ẹ má wà máa ba premier àti event àwọn èèyàn jẹ. Ọmọ I dey tell you after that issue premier we comot kini yan ò lọ dáadáa. If I no see Queen Mother after that time again tọ́tí jójó yẹn everybody bínú lọ lé ni because ẹ shift attention everywhere yín lẹ̀ ẹ má wà bàbá tí jẹ́ fáwọn náà. Àwa tá a ṣe party over millions ni mo ná. I spent over 1 point something million. Over 1 point something million ni mo ná. Nǹkan tẹ́ rọra rí yẹn. Kò mọ ọrùn, kò mọ bàtà, kò mọ aṣọ, kò mọ owó hotel, kò mọ owó tá fi kó oúnjẹ lọ, kò mọ àwọn tí mo ra tíkẹ́ẹ̀tì fún. Kábà àná tó ṣe party we spend millions ni. Àwọn èmi náà kí bá kà pé 1.5 or more than ni mo ná. Kò tún mọ́wọ́ ta ná àwọn èèyàn. Nínú bẹ̀yẹn tí mo kó owó tèmi tí mo ná èmi ò ní ná léré lówó yóò dọ̀ mi. Èmi ná àwọn èèyàn lówó at least ó kéré everybody ṣì máa mú 5k 10k lọ lé. Okay, gbowó mọ́tò yín. So táwa rà tá bá ṣe rú ẹ̀ fún Queen Mother ká gbé lárugẹ tá bá polówó movie ẹ̀yin ẹ má bàjẹ́ ẹ̀yin wà nínú movie. You are supposed to let anything tó bá wà nínú ẹ̀ kó lọlẹ̀ at least to respect that person. You are always supposed to smile throughout. Ọmọ màlàdọ́ kò sí. Tó bá big tó bá jẹ́ big get drop ẹ̀ sílé má ba event Iyabo jẹ́ náà. Ẹ ba event ẹ jẹ́ o. For me, once we saw that thing, everybody come in all. But waiting with this now. Check it on Toyin máa sọ̀rọ̀ ni. Ó fowó ṣe movie. Ẹjọ́ tajà ni. Ṣé bá ara wọn tó kù. Fẹ́mi Adébáyọ̀ máa ta movie ẹ̀. Ọdúnládé máa ta movie ẹ̀. Owó máa kígbe látẹ̀mí ó látẹ̀mí wọn gbára wọn jà. Ó ṣe jẹ́ kí ló dé bẹ́ẹ̀ jà kí ló ṣẹlẹ̀. Ìyàwó lọ́wọ́ ara yín. Tó bá ní wípé wọ́n torí tiẹ̀ wọ́n mú fíìmù òwú ìwọ́n náà check rẹ̀ kí ló dé tó fi ń dùn ẹ̀ ṣé wọ́n ṣe fún ni. Tí bàbá tiẹ̀ jẹ́ bá sọ pé mi ò ṣe o. In Edo complain, a lot of people complain during that time. You want more to share no, take conscience and my judge. Oh, le ni pe ti ba fowo mi ṣe film. Ki ma sọ̀rọ̀ tó bá jẹ́ kí n ta film tèmi náà. Owó kí forward fún. E fa kí left láwo ṣe tiẹ̀ kí ṣe tiẹ̀. Ìwọ tí kó gbogbo àwọn ọmọ TikTok ó lérò. Ó dẹ̀ taju mi lọ. Jẹ́ kí mi náà tiẹ̀ débi kan mo wàhálà tí mo ṣe kí over sabi to 1 billion. So I will stand by it. Èmi mo wà ńbẹ̀. Mo lọ sí di oro mo mu and I go stand for Arizo too. Ah, film yẹn dùn. Arizo dùn. Bàtà wo premiere na nice movie. Tó jẹ́ wípé ọpọlọ Queen Mother fi gbé sílẹ̀. Ó dẹ̀ wá dìgbà tó jẹ́ pé ó yẹ ká lọ yẹ Queen Mother sí ká náwó kí gbogbo wa jábẹ́lì ká máa ná níbi tó ti ń jó ẹ̀kọ́ bá gbogbo mood everybody jẹ́ ni. Kò shift attention wọ́n ti wá sán pa aṣọ tọ́wọ́ wọ́n sán pa júmọ̀ wọ́n sán pa pèsè ọkọ̀ sán pa ìwà wèrè tẹ́lọ̀gùn bẹ́ẹ̀ ṣé ẹ̀ẹ́dẹ̀yẹ máa rọra máa mú kokéènì àbí fagbọ́nà ẹ fi wèrè yín lẹ́yìn lẹ́tà bá bọ̀ tànà ẹ̀ẹ́dẹ̀ kó wèrè yín sínú kọ́bọ̀dù ni. Wọ́n máa dọ́kọ̀ ọjà wọ́n máa ṣáyé fọ́tí ń gbòòrò àwọn òrùn yàn kẹ́ kó bọ́ sàwọ̀ ẹ̀ bá bàbá tí jẹ́ fáwà. Ẹ fi wèrè lẹ na tí wèrè bá wà lórí yín ẹ ṣe wèrè yín mo láti ta mo àti ta làwọn èèyàn ti complain gba ṣe bẹ́ẹ̀ ni wọ́n movie tó yẹ kó máa wave sí wa àti Bímbọ́ Akíntọ́lá woman yẹn kí everybody I go smile ni hi go fẹ́ mú anybody bá ṣe ń kí wọn lọ smile bàbá Jídé kò sọ pé wọ́n kàn smile bàbá Bello everybody kàn juwọ́ Mukari everybody juwọ́ sí wa wọn yóò wọlé kan ṣe bí pé ṣáàtì gbàtígbà gbogbo wà ní òde dúró lé ṣe báwọn mi wà ní fíìmù yẹn tán wà á rí bàbá Lálùdé lánàá kò dẹ̀ sí wàhálà mi ò rí wọn bóyá wọ́n dẹ̀ wà ń bẹ̀. Ìwọ tó wà ńbẹ̀ tó yẹ kó rere ńlẹ̀ kó bẹ́ẹ̀ nìyẹn ta fíìmù ẹ̀ kó máa hug everybody pé oh watch our movie oh let it be a blockbuster like mine if you love that your photo of red tó bá love ọ̀rẹ́ yẹn ìwọ ló yẹ kí pẹpẹ furu láyé over sabi ẹ̀wò nǹkan tí Toyin ṣe nígbà Priscilla wedding nǹkan táwọn bá rí la máa join yóò fún ọfẹ́ anybody yín òwe ṣe é máa pé kí n lọ́ọ́ tèmi ni mo gbé pòkà táwa bá yín Toyin gbáwájú ló ń gbẹ̀yìn ló ń gbáwájú ló ń gbẹ̀yìn ló kúrú ló ń ga ló ní gbóhùn gbọ̀ngàn ló ń ṣe kan bí èèyàn gidi ṣe máa ń ṣe nìyẹn kò ṣe bí àrùn kankan ìwà burúkú favourite yín ló bà gbogbo event wa jẹ́jọ́ àti ẹ̀mọ́ kan tó tún ṣe Mike Fẹ́mi Johnson Ṣẹ́gun Johnson ìyẹn tún paná gbogbo electrician kan lànà everything ẹ kọ̀ọ̀kan ṣe ẹsẹ̀ wá síbẹ̀ yẹn pa gbogbo àlùjọ mọ́ everybody lára. ẹ fi kíní Ṣẹ́gun Johnson gan gbàtà ló bá gbé kí ló ṣe yín tẹ́ẹ̀tù kan ní ká tiẹ̀ fi pàrọ̀nù ó ní the electricity ṣáyẹn òkú jẹnẹrétọ̀ wa ni kí ló ṣẹlẹ̀ bí lánàá. Everybody was so pissed. Walai. Ǹtẹ́ bá gbọ́ lẹ́nu ẹ confirm. Wá jẹun. A mú Queen Mother mo mú àwọn Chapman ọmọ mi official ó kó àwọn tí kan wá àwọn snap kini. Orí mi tiẹ̀ wá lana. Mo kàn vape lọ nítorí mo tiẹ̀ orí mi ti fẹ́ yí. Ó ṣe dáadáa lánàá.
inú bí bẹ́ẹ̀ sí àyígbé mo rójú ẹ̀ pé kí ni gbogbo òṣìṣẹ́ mọ̀ pé kámẹ́rà gbogbo yìí lẹ̀ wà nù múvì ó wá ṣẹnu báyìí. Wọ́n ní kọ́kọ́ ló mọ̀ wú kí ló ń wúwú wèrè fún wúwú wèrè wo. Kí ló ń wú fún kí ló bí ẹnu wọn sọ̀rọ̀ ẹ èèyàn sọ̀rọ̀ ẹ lẹ́yìn tó bá dójú ẹ tí ò bá sọ ó fi ọba ní ẹ kí tó bá kí ẹ kí wọn kò sáásù ṣojú ayé pẹ̀lú mi kí ṣojú ayé tó bá ti bí yàrá jẹ èrè sọ lójú mi lẹ́sẹ̀kẹsẹ̀ ni máa gbé fún ẹ àgbẹ̀rán wojú ìyá ẹ bọ̀ kò sọ ó tún kí àǹtí Fúnkẹ́ àǹtí mi ó tún dáhùn ṣé kìí ṣe pé ó ti ní ìdí ká tẹ̀sẹ̀ lé bọ̀ because there are some things tẹ́mi máa ń fẹ́ kéèyàn tẹ́mi bá ṣe fún kó ṣe fún mi nígbà tí ẹ mo rí bí Iyabo ṣe ń tẹ̀lé ẹ lọ London tó bẹ́ẹ̀ pariwo fi energy yẹn sí tiẹ̀ o torí àyè máa padà drag ẹ lápá bí o èmi o even kún mọ̀dà gan ẹni pé kò kọjá drag ìjọba drag kún mọ̀dà bí. Ìgbà táwọn èèyàn ń wù ẹ wọ́wọ́ bọ̀bọ̀ tì mí nìyẹn ó ní ẹ̀ tí ìmọ̀ wa ẹ̀ ní tó fojú òun rí kò lọ́wọ́ tí bọ̀bọ̀ yẹn. Èmi ò mú rọ́pà tó bá jáwọ́ wèrè tí wọ́n fẹ́ máa purọ́ fún yín èmi ò mú rọ́pà máa sọ bó ṣe rí ni. Bọ̀bọ̀ tí mi ní tó bí yẹn kò lọ́gbẹ́ dìbò kéèyàn fi ayé ẹ̀sìn yẹn láti ayé tó rò títí kò má lè kí ló ṣẹlẹ̀ mo wá láti pẹ́ kò tiẹ̀ lọ́wẹ́ dì kò lọ́bẹ̀ rí àbàbá ẹ̀gbọ́n pàápàá kéèyàn nínú burúkú tó yìí kí ló ṣẹlẹ̀ ìwọ nìkan lọ́wọ́ máa san ìkíni kí ló irú wo ló máa bí ẹnu ṣọ́ lè ọkùnrin gan-an máa forgive ọkùnrin tó o bá ti ní forgiveness àti o lè forgive ọkùnrin kò sọ ṣọkùnrin tó jẹ́ pé ojoojúmọ́ ló ṣẹ̀ àwọn máa forgive wọn báwo ló ṣe fẹ́ gbélé ọkọ báwo lọkùnrin ṣe fẹ́ fẹ́ báwo ló ṣe fẹ́ live tó o bá ti mọ̀ kọ́mọ yẹn tiẹ̀ wá ṣe nǹkan burúkú fún àríwó ẹ̀rí kó tiẹ̀ wá gba invitation kó má pè é kó wá lọ kó lọ yẹ sí gbogbo nǹkan tó ṣe fún ọmọ àdọ̀bálẹ̀ ó máa ní àwọn mi ẹ má bẹ ṣe mi mọ̀ pé pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ máa wá there are some things tẹ́mi máa ń wò nínú ìwé èèyàn ọmọ yẹn ní kíni ọmọ yẹn gbogbo wọn ti update ìgbà tí ọmọbìnrin yẹn náà tó yọ sí yẹn náà sọ lọ́jọ́ sí kó tó kọ́mọ yẹn tó lọ kó tó bá wọn parí ẹ̀ a lot of people fi wá ilẹ̀ náà mo wà lórí show kankan ní ẹ wá ní kí bàbá Fẹ́mi Adébáyọ̀ jẹ́ kó mọ̀ ẹ́ no aside from ìwà aside from pé kéèyàn lórúkọ there are some things tó máa ń ba kọ́kọ́rọ́ ẹ̀yìn ajá jẹ́ mo ò rí kan tí ọlọ́gbọ́n kan fẹ́ sọ fún mi níbẹ̀ yẹn tọ́lọ́gbọ́n kan fẹ́ sọ fún mi níbẹ̀ yẹn let's call a spade ó ṣe tó bá kí mi tó bá mi jà tó kí mi bẹ́ẹ̀ yẹn tó kúnlẹ̀ máa dá ẹ lò òṣì ara tiẹ̀ ní tó kù wàláì má dẹ̀ fi sílẹ̀ Wùmí torí ọlá tó kú bọ̀dá sísì ọwọ́ gan ṣé ẹ̀rí pé ẹ̀gbọ́n yẹn tiẹ̀ ṣe pé kíni ó tún bẹ́ẹ̀ náà ọmọdé máa àgbàlagbà máa fi ṣe àgbà ń tara ó kéré ìvẹ́ǹtì yẹn wá nìyẹn the first premier lẹ́tì kọ́kọ́ mú attitude kì í ṣe pé ìjọ ń jà sí road ókè ó sọ̀rọ̀ ẹ kí ló fẹ́ sọ ẹ kò jẹ́ kí n ta movie mi ṣé wọ́n ò tajú lọ ìyẹn ò tọ́pẹ́ fún ẹ lọ́dọ̀ Ọlọ́run pé o ti ju ẹni yìí lọ fi èpè jẹ́ kó máa jà poro ṣùgbọ́n tá bá nà ló máa ń ké jẹ́ kó ké nà ṣé gbogbo yóò rẹ wá sọ pé if you don't talk out of ṣé tẹgbẹ́ ni àbí tọgbà ẹni tó sọ yìí náà ò kéré nà Toyin náà ò kéré ó rẹ bọ ìyálé ilé ni ẹ jẹ́ ká máa sọ ẹ má máa sọ wípé if you don't greet me outside social media ìwọ àgọ̀ ni ìwọ òponú ni ọmọ forget ìwọ òponú ni tó bá ń ṣe go and stop it it shows you are childish you are craving for attention kọ́lé wọn pẹ́ ń jà ọmọ ìyá mi máa kí ẹ lọ́wọ́ náà àwọn ọ̀tún ní wọn pa ń jà ìyẹn ni mo tún fi máa ṣọ́ọ̀jù yá ẹ lọ mo dẹ̀ bá ẹ jà ó ń crave for attention ló ṣe pé mú sókè kọ́lé mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ ṣẹ́yìn ò mọ́ ni ìwọ ọmọdé ni childish attitude gbà pé ọmọdé ló máa ń sọ pé má kí mi kọ́lé mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ àgbàlagbà báwo ni ṣe wà òkè mo ti kí ẹ nìyẹn ṣé wàá ọmọ mi ń kọ́ ní ìfẹ́kọ́ mọ̀ kí ìjà yẹn lè gbẹ́ kí lè dín pẹ̀lú ẹ̀ bí wájú ọdún 3 ọdún 4 but childish attitude ni pé kí ló ṣẹlẹ̀ kò sí nǹkan ó kí ẹ ò dáhùn ẹ má dà sí ò fẹ́ kọ́ mọ̀ ní na childish ó low na lowest of attitude àbí ẹ̀yin tẹ̀mí ṣẹlẹ̀ kẹ́ẹ̀tì ẹ̀ ni ò fẹ́ kọ́ bá yín dá sí ò fẹ́ kí gbogbo ayé mọ̀ ò fẹ́ show seniority but ìwà ọmọdé ni Toyin gangan ló wù wá máa show majority wo ajé wàhálà wàhálà majority ibẹ̀ ni wípé màá tún kìyà ẹ̀ ọdún 3 màá tún máa bẹ́ẹ̀ fẹ́yìn màá tún máa bẹ́ẹ̀ fẹ́yìn àgbàlagbà ó máa ń ṣe nǹkan bí àgbàlagbà oníkàdùkú dẹ̀ máa rí wípé kíní yẹn dúró àwa wà bẹ́ẹ̀ we see as everything dey go ìgbà tó wù lánàá yà no no ó gbéjà wá ni ó ti gbéjà yẹn wá láti ilé ó ń select àwọn èèyàn tó fẹ́ kí bẹ̀ yẹn even àwọn ẹgbẹ́ mi gan ò kí wọn ìgbà tọ́rọ̀ yẹn wá blog ló ṣẹ̀ wá sórí tébù wọn mọ̀ fẹ́yìn wọn ni mo gbà gbogbo ẹ̀ ni mo cassette gbogbo cassette yẹn ló wà lọ ìgbà tọ́rọ̀ yẹn wá lọ wá ṣe padà pẹ̀lú bouncer ló wá ń lọ ló ń bọ̀ ló wá padà sí ibẹ̀ wọ́n máa ṣe ní pé wọ́n ló ń bọ̀ gbogbo wọn gbéraga. You are so on point, so much attitude right from you, like full of herself. Ọ̀rọ̀ yẹn kò yẹ kó tiẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn bá wá tàbí kẹ́ ṣí ẹ̀ náà kí ló dé táwọn 60 ẹ̀ bá wá tàbí mi ní fún yín gbogbo details mọ̀ nípa èmi náà ṣẹ̀ dé ni
but àwọn tó purọ́ fún yín irọ́ ló pa àwọn ọmọ kan tó ṣẹlẹ̀ bí mọ́mì rẹ̀ ṣe ń bọ̀ látẹnu ọ̀nà ní gbogbo even gbogbo àwọn tó wà lẹ́yìn tọ́ra regular lọ ti lọ kí wọn wàá rògbò wà nínú múvì yẹn ṣé ti bá wa polówó ẹ bá ló ti kí àwọn èèyàn ẹ̀yin ò tí ẹ ṣe bíbẹ̀ wà nínú múvì ẹ jẹ́ ṣé ókè kọ́ bá pè yín sí múvì wọn sanwó fún yín ni. ọlọ́gbọ́n dẹ̀ máa mọ̀ wípé ọ̀rọ̀ yìí ti ń jà rọrùn ìrọ̀rùn yín pé Ìyábọ̀ ló máa dàárín wọn rú o tó lórí burúkú ọmọ Yọ̀dí Fáyọ̀dí yẹn olórí burúkú Yọ̀dí skin gbá pé Yọ̀dí ó ti sọ pé Ìyábọ̀ ló máa dàárín wọn rú pé máa wo Tóyìn máa ṣe wèrè fún gbogbo wọn very soon ẹ wá jẹ́ kọ́rọ̀ yẹn sùn ẹnu òkè ń sì lára kéwù yín ni olórí burúkú Lizzy náà máa bọ́ ta ni mi ò sọ Ìyábọ̀ ti lọ sọ̀rọ̀ ilé ẹ̀ Tóyìn fún Fúnkẹ́ ni nǹkan tí Tóyìn ò sọ ni Ìyábọ̀ lọ sọ fún Fúnkẹ́ ẹ rí ni kò ṣe bá wọn dá sí kí ló dé tẹ̀ fẹ́ pa Ìyábọ̀ kí ló dé tẹ̀ filẹ̀ àwọn kan wá sọ pé kí Ìyábọ̀ bá wọn dá sí nǹkan tó mú Ìyábọ̀ gan lójijì níbẹ̀ yẹn lánàá wọ́n ní Ìyábọ̀ ti sọ̀rọ̀ ara wọn fún Ìyábọ̀ ló fẹ́ dárin gbogbo wọn rú ní ìgbà yìí tó bá jẹ́ pé wọ́n sọ̀rọ̀ ara fún ẹ kò sí ọkọ téèyàn kan fẹ́ sọ tí Tóyìn bá bínú pé Ìyábọ̀ bá wọn polówó Wasabi bó ṣe yẹ kó bóun polówó ẹ gbébọ̀ tó bá wọn polówó kó sí kó tó kún ẹ Tóyìn ní láti bá Ìyábọ̀ fà á ṣé yẹn ni tí Tóyìn bá sọ àbí kò tó fẹ́ sọ kọ́ nìyẹn ni pé Ìyábọ̀ bá wọn polówó Wasabi o bó ṣe bá wọn polówó fíìmù tiẹ̀ Tóyìn ní láti sìrègùn lórí Ìyábọ̀ because ó bá Ìyábọ̀ náà ṣe láti yàwó ọmọ ẹ̀ fi àwọn méjèèjì ilẹ̀ kò kún ẹ Ìyábọ̀ ló ń ta sí ó ní right àríṣe àríkàrí bàbá rẹ̀gùn ẹ má máa jẹ́ ká máa fọ̀rọ̀ sọ bí àwọn sọ Ìyábọ̀ dẹ̀ busy pẹ̀lú tiẹ̀ production ti tiẹ̀ ṣé nǹkan tó fẹ́ sọ nìyẹn nǹkan tó bí ẹnu ni Tóyìn lè sìrègùn lórí àǹtí ẹ̀ pé àǹtí mi ẹ̀ bá mi polówó fíìmù mi ní tiẹ̀ rí yín kẹ́tì ẹ̀ wá sí meet and greet ẹ̀ ṣe kọ́kọ́ fún mi ó lè sọ náà àwọn ọlọ́mọ bó ṣe kọ ìyà síra wọn kò kún ẹ́ wàá máa wo tiẹ̀ ni mo mọ̀ wá láti ohun náà máa ń ṣe fún ẹ̀gbọ́n àtàbúrò ní ìwọ́ṣẹ̀ ìdárin wọn ní fi wọ́n lẹ̀ má dà sí wọ́n wá sọ pé ó ṣe máa sọ bẹ́ẹ̀ pé kílódé ò lè sọ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ ní kò sí kan tó kún ẹ̀ náà ṣé ìgbọ̀dọ̀ fẹ́ sọ kọ́ nìyẹn ẹ rò pé bá ṣe ń yọ sódà yọ gbọ́dọ̀ àbá ń dakẹ́ iná sùlà wá wà náà ṣé kò lè sọ bẹ́ẹ̀ Tóyìn kò sílùú tí ò tẹ̀lé Ìyábọ̀ lọ ó tẹ̀lé lọ Tanzania ó di ẹrù lọ fún Priscilla ó ra gbogbo nǹkan ó ń travel ó ń lọ bọ̀ ó ń ṣe gbá ó try ṣèbó orúkọ yẹn la fi fún pé Wasabi àti tí ẹ pọ̀ gbà wedding ẹ jẹ́ kí Tóyìn sọ̀rọ̀ tí inú bá bí náà ẹ má máa sọ pé ẹ tí ẹ pọ̀ ó láfẹ́fẹ́ irọ́ o èmi gan ò ní gbà ẹ kó sọ̀rọ̀ kò sí kan tó kún ẹ jẹ́ sọ̀rọ̀ tó máa gbé yín sókè ìbọn tí mi fẹ́ ká pẹ́ mo kàn fẹ́ fáwọn èèyàn ní pọ́ǹchì kọ́ máa mú lọ gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lẹ́yìn yẹn mọ̀ kọ́ tó ṣẹlẹ̀ ìwọ́ṣẹ̀ súnmọ́ Ìyábọ̀ ń sìn nígbà tó di Queen Mother tá gbogbo àwa tí gbogbo àwa tí ẹ̀ ń tàpù nínú ògo àwa fans ẹ̀ ni tá à ń kú fún ọlá ìdẹ ni most of you jẹ tá a máa fi di ọ̀rọ̀ yín mú pé à ní sọ bọ̀tẹ́ bá fẹ́ fi tí yín pàtì ẹ̀jẹ̀ àwa máa sọ o àwa máa sọ torí bí èmi ṣe mú Queen Mother èmi ò nídìí kankan lọ́wọ́ Queen Mother ǹjọ́ tí Queen Mother gan ni màmá sẹ́yìn jẹ́ fún yín lówó lówó kílẹ̀ fẹ́ fún mi ẹbí Queen Mother yẹ ibi tẹ́ fẹ́ lọ yẹn ni ẹ má àná wa ń ṣe pẹ̀lú owó ìfẹ́ láfi bá yín ẹ má wọrí kò tó bọ̀ ó ṣẹ́kù ó tún máa pọ̀ nílẹ̀ ẹ má wọrí premier no trend na fight dey trend ìyẹn la bá wá síbi tá a bá wá ni lẹ́yìn Tóyìn ti wà pẹ̀lú Queen Mother ti pẹ́ àtàgbà tó gun JP gbogbo yín ṣe ń súnmọ́ Ìyábọ̀ lẹ́ ń ta nínú glory ẹ̀ lẹ́ ń ṣe ẹ jẹ́ kí Tóyìn gbádùn Ìyábọ̀ náà ẹ̀yin Tóyìn dúró nígbà ẹ̀rùn nígbà òjò ni ìsìn lódò rẹ ní àpàpàdodo tó bá fẹ́ jẹ́ èèyàn tèmi gbà má sọ̀rọ̀ ẹ má fi ọ̀rẹ́ bojúbojú ẹ̀ ń lo Ìyábọ̀ ni ẹ̀ ń tàpù nú ẹ̀ ní gbogbo wa la mọ̀ bó ṣe lọ tó bá wá bínú pé ṣé ẹ̀yin rí ibi tí Queen Mother ti ráyè bá Tóyìn polówó Wasabi ẹ mú bẹ́ẹ̀ méjì mẹ́ta jáde kẹ mú jáde pé Queen Mother gbé placard Wasabi àǹtí ó ti ẹ̀bẹ̀ táìmù yẹn ni wọ́n ṣe títí ẹ ìwọ ti fi Queen Mother sínú múvì kò ráyè bá burú ẹ̀ polówó báyìí kó tiẹ̀ bá ó máa dùn yàn náà ṣe èrò pé Tóyìn náà kò ṣe lẹ́nu ara tí ò bá sọ̀rọ̀ èmi mọ̀ èmi ò nídìí èmi ní gift kan aríran lèmi tẹ bá ṣínú wọn máa bèrè kò sí wàláì kò sẹ́ni tó bá mi sọ rí mi ń bá wọn sọ̀rọ̀ but mo mọ̀ nǹkan tó fa wàhálà káàdì Ìyábọ̀ bá dé understand àbúrò ẹ̀ tó bá ní má bínú iṣẹ́ yìí mo need láti bá Funke promote orí pan travel má bínú àbúrò mi you are dragging Iyabo Ojo orí ẹ̀ ò pé wèrè wo ló sọ bẹ́ẹ̀ àbó ṣìírí ṣé Iyabo Ojo ló ṣe page fún mi ìbára tó kì í má sọ ó dà pé òmù mi níbo mo ti drag Iyabo Ojo má jẹ́ block ẹ̀ o ẹ̀yin wèrè tẹ́ẹ̀kì fẹ́ gbó tọrọ ẹ̀yin tẹ́ẹ̀kì farabalẹ̀ nísìn mo ń sọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan tó máa wò nínú ara wọn pé báwo ni woman ṣe mọ̀ òní yàrá yà no Queen Mother ló ra data fún mi àti fóònù orí òpè dọ́ta drag Queen Mother fowó àjọ okú ni èmi máa sọ tọ́ o
ní máa sòótọ́ kókó ṣì lọ má blọọkì ẹ̀ fi sílẹ̀ kò mọ ọ̀rọ̀ kò mọ mí ni tó bá mọ̀ mí ni wọ́n tún jí fóònù pàpáyà x ń bẹ̀ ìyẹn tí ó tiẹ̀ dá ẹ̀yin ṣẹ́jà ẹ̀yẹ máa bá wa táàpù lọ ó wá yẹ wípé tí Queen Mother bá wá realize pé lóòótọ́ kí ní ìbí Tóyìn nú ìwọ ò nílò láti fi ṣèbínú ọ̀rọ̀ yóò kún ẹ bí ó ṣe máa sọ pé èmi nìkan ni wọ́n ń polówó kó kún ẹ gbà fún mi kí n gbà fún ẹ lọ́ fi ń ṣe kí ni lọ́ fi ń ṣe awo nílé alára kọ́wọ́ dẹ̀ wọ́wọ́ fi ń mọ́ àwọn méjèèjì ilẹ̀ ó lè wá fi ìyẹn máa bínú sí Tóyìn kó bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó lè bínú yes èmi náà máa bínú but gbogbo wa dẹ̀ mọ̀ pé Queen Mother busy pẹ̀lú fíìmù Tóyìn ní táìmù yẹn ni ẹ kì í fẹ́ kó sọ̀rọ̀ tòótọ́ Queen Mother dẹ̀ realize wọ́n dẹ̀ parí ẹ̀ ṣé kí Tóyìn máa sọ̀rọ̀ mọ́ ni torí ẹ̀ làwọn ṣe lókè Tóyìn fi Queen Mother lẹ̀ àwa máa bẹ̀ promote jẹ́ ká dúró sí ààyè Queen Mother at least ó yìí máa débì kan Tóyìn ṣiṣẹ́ fún Queen Mother nígbà làbákẹ́ olódodo we know wetin sọ so ẹ fi yẹn lẹ̀ ó lè sọ bẹ́ẹ̀ fẹ́ gbọ́n ẹ̀ tó bá wá gbọ́ bẹ́ẹ̀ ìwọ ló wá yẹ kó lókè nígbà àpẹẹlẹ ẹlẹ́gbọ̀n àsìkò múfì tèmi rèé o jákọ́ bẹ́ẹ̀ mi pé lówó kò mú ìní pé kò wá máa bínú pé no I can say it ó lè máa hide feelings ẹ̀ fún ẹ̀gbọ́n ẹ̀ kò dẹ̀ bínú ìyẹn ti lọ nìyẹn ọ̀rọ̀ ẹ̀wọ̀ ló máa wá tún sọ lẹ́yìn ó ti tàjọ ẹni ìlọ number 1 ló yẹ kó máa fi yẹn dúpẹ́ tó bá jẹ́ pé mo rí Ọlọ́run nílé ayé ẹ̀. àwọn fans Tóyìn wọ́n sọ pé gidi kan wọ́n bú Fúnkẹ́ wọ́n fi pọ̀ wọn lọ gbá wọ́n fi pọ̀ wọn níwèrè. tó dáa lọ́wọ́ pọ̀ àlè Fúnkẹ́ máa ń ní calm focus kò like wàhálà ni àwọn respect Fúnkẹ́ ni àwọn fans Tóyìn yẹn wọ́n fi pọ̀ àwọn níwèrè lórí wọ́n tẹ́lẹ̀ fans náà níwèrè títí àwọn kan máa fi class ìgbé títí wa ni àwa kàwé we are educated we not talk like them àwọn fans Tóyìn wà okay Tóyìn láti máa kúnlẹ̀ she has to behave like that tell me reason why she has to be fake she has to be lójú ayé tell me reason why real life kò kárí kò lówó lọ́wọ́ Olúwa no she don't really get money she don't really get money in 2019 kò kú òlé kan ló tó wà kò kú òlé kan jíwọ kò kò wà mọ́tò mi she's not life is not progressing ẹ bó ṣe máa ṣe bẹ́ẹ̀ tó rùn pa ẹ look at what she wears bó ṣe máa ń múra ẹ bó ṣe wí tòṣì tó ń lò it's just jealousy everything leads down to jealousy and enviness ọ̀tẹ̀ ìlara náà ni gbogbo ẹ̀ she's competing badly with Funke Akindele and she can never meet her níbi tó yẹ àti generation ẹ̀kọ́ sábà fún 1 billion raise wọn ò lè meet Funke take it or leave it Funke law is gone she don't go look at the massacre she did last week Thursday ẹ̀wọ̀n wọn tó invite ẹ̀wọ̀n wọn tó wá síbẹ̀ wọ́n ní kò lọ́kọ̀ ṣọ́kọ́ ní àǹtí mi tó yẹ ìdágé gbọ̀rọ̀gbọ̀rọ̀ bọ̀dọ̀ọ̀dẹ̀ ṣọ́kọ́ nìyẹn fọkọ́lá wọlé adé ẹ̀mí àbí whatever the fuck his name is abọ́ta sọ̀rọ̀ alọ́kọ̀lẹ̀ wọn náà. bọ́dá yóò dé ṣẹ̀yìn tẹ́lẹ̀ àti bídè mí bọ́dá yóò ṣẹ̀yìn ẹ̀yìn tátàtì ẹ̀yìn lẹ́tọ́ bọ̀dá mi àti bídè mí bọ́dá mi ni bọ̀dá yẹn o àwọn tátàtì ló kọ́ bọ̀dá yẹn. ó ti bíríṣà sí ìjàtà nù yẹn wọ́n lè polówó cream nǹkan ó ti bíríṣà sí ọkọ̀ lánìyẹn náà láwọn tí na husband I love my wife. I asked you not to talk. You did not talk. You listen to me. I love you, my wife. Ejo. Every papa no matter who we do. Every love every one ta. Wonder why? Every one. Asha jẹun. Eri a jẹun body ma jẹun. Why you no family now? Bukata po. Everything. He has to be like house boy. But not respect or die now. Asha. Everybody has to survive. He has to play like that. Toyin is local. Ever compare Ibadan àti Èkó ni. She grew up in Ibadan now. Poli Ibadan no now. Funke went to Ilag. Ọmọ Ilag ni Funke now. Exposed. Funke wa ó ti explore wa exposed ó já. She's highly educated. She's sound. Toyin is not. Tọ́wọ́n ti ká tó wọ̀rọ̀ ìgbẹ́ ẹlọ́wọ́ background Toyin. Ibi tó grow up environment ẹ̀. Mi ò bọ́ láàrin àwọn èèyàn gidi. No. Àwọn tó ń bá ṣọ̀rẹ́ gan. Manager gan ó ti ṣá. Mix am àbí sponsor ló pé ó yẹ kó change mind pẹ́ that man ó ti pẹ́ kí ni máa ìfẹ́ máa bá ṣe manager kò ti ṣá àwọn ọ̀rẹ́ kan àfi sùúrù náà ni ó wá mú fans dé ó wá mú wọn bí ọ̀rẹ́ you will tell me everything about your fans. Ìbàdàn tún gbọ́rọ̀ lálẹ́ yìí. People's next crime is success torí pé ó ṣòyìn yẹ èmi náà ṣáà bímọ ṣé mi ní ká bọ́mọ tó tẹ́lẹ̀ náà ṣòyìn torí wèrè kan wà bí kan ni máa fi àdúrà ṣẹ́gun wèrè máa wọlé àdúrà tí àwọn ìjọba kẹlẹ́ máa já wẹ́rẹ́ sí wẹ́lẹ́wẹ́lẹ́ ní èmi kan mọ́ Celestia láti mo síbo
Funke is gonna be fine. Funke stand gidigba. She dey pray. She's active. Make she body yo. I feel la òun ló máa la torí kò lówó lọ́kọ mọ́yàn. She buy no get without him one. Toyin ò lè produce him o. Kò lè jẹun o. She can't eat without him one. Toyin ò lè fi owó ara gbé fíìmù cinema without him one give me that money every fucking December. Kò let me ẹbí ò gbé kò lówó lọ́wọ́. So she has to pretend. Ẹ tí wọ́n lówó lọ́wọ́ ọmọ àwọn humble now. Ọmọ máa ní I'm a ojú ayé now. She doesn't have money, she doesn't have anything, she doesn't have any wealth. Funke ní 1 billion tó pa 1 billion wèrè wo ni? Àwọn tó kọ́wọ́ síbẹ̀, àwọn tó kọ́wọ́ sí fífún àgbò wọn sí máa gbowó wọn. Ó ṣe wáyé fún ìfọ́yìn ò lè rí bí 100 million 50 million lórí 1 million ẹlẹ́bẹ̀rẹ̀ lọ́wọ́. Lọ́wọ́ mọ̀ tó lọ́wọ́ lọ́wọ́ ẹ máa watch ẹ máa observe now. Look at what she wears, look at her hair. She looks like she stinks. No packaging, no stinks, no composure. Báwo la celebrity or celebrity? Ta ló wá ṣe àǹtí Bídèmí lálẹ́ ìmọ̀. Èmi it's not about patient. Ṣe fún fast Toyin, wọ́n fi pọ̀ níwèé, wọ́n fi pọ̀ níwèé lórí. Jennifer ṣe bí náà ń ṣe ìlú ohun kàmí lọ́wọ́ kò mo ẹ̀fẹ̀ Funke Akindele máa ní olóò máa ń preach peace. Violence náà wá Jennifer sí. Wọ́n fi pọ̀ àwọn mad. Àwa gan ní ọgbà ní Jennifer sí. Wọ́n fi pọ̀ àwọn mad àti bí sọ̀dà wèrè ẹ̀. Make sure that my DM. You that big better my DM. What is it? See, you have been causing this one since last week or since Sunday. What is it? Ẹ jẹ́ má bù please go jọ It's too much. Ẹ má bínú tó love ẹ ni love yẹn ni ẹ jọ love yẹn. Chibala go and remove her hand from Funke matter. Oh hey, sister báyìí o ma so Funke is ready sha. Funke is ready for her. That's my own. Funke already fún and she's done pretending. Or méjì won't agree. And let's kó wà bẹ́ẹ̀ ni. Ẹ feel like bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀ kó wà lọ bẹ́ẹ̀. Make everybody dey there. We support Funke. Funke is me. I can do what Funke did million times. I share. No fake zone here. If you want to be faking it for your fans, fake it till you make it. Abi, go by all means, go and do it. Open any here. Funke Akindele No. She ain't do her spiritually now. I mean, Molomba now. Only about soul. She can feel it. She can sense it. Funke is very spiritual. So she can feel it. On a straight line. Leave it like that. Leave by force. On a straight line. Period. Why do you want to be friends? So why do you want to be a friend? Why? Oh, she could like you. Why pay a lot of the party? Not yet. Oh, she could like Carabini. Like Carabini. Can you all pretend the phone? Why are you faking it? Why did anybody see anybody now? We are all adults now. You're not in now. Why pretend? We're all grown up. Why are you pretending for this woman? You don't like her. You don't like her. You watch any move, you copy everything. Funke lives in Toyin's head rent free. I'm sure my fake page which one I could not go Funke. Oh my uncompetitive, go restless go. Funke le sare go. Only sare go. She can't handle competition. She can't. She's too emotional. And in business, there's no emotions here. No. You don't mix business with pleasure. There's no emotions here. Put your feelings aside. What copy of money, PR, everything. I my complete. I throw stop. Is that not meant? No, 20. Is that not crack? Is that not cocaine? 5. I don't share. Don't share the jare. What is it? Are you only one Nollywood? Auntie, can you go? Auntie, where they grab talent, where they go? Talent, you for money, yes. I don't see. I want you to party on here. Auntie, where they want it? Oh, she be on by me. You're going to papa Funke. You will go and spoil that girl's name behind the scenes. And she knows, Funke knows what she's saying, what she's doing behind the scenes. What are they going to fake love more? Fake anymore, pretend more. What are they away? Is it my force? Yeah. My friend coming go one road here. Uncle Messi lórúkọ. Uncle Funke Lanti. So wa okay. Messi and Funke the same age mate now. Messi o de pe Funke àti Iyabo Lanti. Ṣé bá ní tó máa pe Iyabo Lanti because Iyabo máa fi máa behave bí ọmọ kékeré tí o mọ̀ kankan. Iyabo á lè máa gbèjà ẹ̀. Á lè máa rí under Iyabo máa sá sí láti wá bí iṣẹ́ ẹ̀kú tó ń ṣe. The same way she used Iyabo for calculating 2021. Iyabo thought Toyin was innocent, was like a child. No. Iyabo rubbish here. I'm sure Iyabo will get her life today. She has to be doing that auntie. Perform. Oscar that. Thanks for the gift. Give her Oscar award. Fake ass girl. Thank you, Toro. Man. I want to Amoru. We know them. Manipulating. Sorry, you don't cast. Manipulating. You don't care. Big time one. You are on the cast. You have seen you. Oh, thank you. You have seen the floor of the chicken. I'm pro man, so she.
free ticket gbàgbọ́ ọdún dẹ́ free ticket $3 million thanks to àwọn ará lóyìnbó ẹ̀ma tó lóyìn jẹ́ pé $1 billion thanks to àwọn ará lóyìnbó tó wá sí Nàìjíríà àwọn IJGB wọ́n ṣe fíìmù yẹn wọ́n ní sọ́kìlọ̀ àwọn yẹn mọ̀ kí n jẹ́ sí mọ̀ fíìmù tó da àyè fíìmù bàbá sùwé bàbá sàdí àǹtí ṣé fíìmù nìyẹn ó bẹ́ẹ̀ rí tó pa àkọ́kọ́ àti ìbẹ́ẹ̀dùn bàtà kàṣù àbá sùwé tó máa fún oúnjẹ ẹ̀mí ìmọ̀tẹ́ ẹ̀kọ́ bá àkọ́ You're gonna be sleeping with this one now. a skit maker, a skit maker, Toyin a skit maker. She's not a film producer. Skit ló ṣe. All the ones on YouTube too. Wọ́n bí sọ̀rọ̀ ló ṣe lórí YouTube. Oscar ń bọ̀ fún ẹ. Wọ́n sì gan kò tó bá kọ́kọ́ pa Oscar. Every single máa gba o. Oscar ní Toyin máa gbà lọ́wọ́ tá a wà yìí. Wọ́n máa dé record making international alákòósì of the highest order. Oscar go loading for you. No good fans at all. She doesn't. Alákòósì. Ẹ̀dẹ̀ bọ́ ọmọ ọlọ́mọ àtàrí pé ó ti apple. Well, dragging iná kò lè ṣe kankan fún anyway. Kò sí kankan ní àkọlẹ̀ affect Funke is made for life. Funke no come cinema forever. She's good. God has blessed that woman. God has blessed her. She's good. She will be fine. Don't you know the cinema stuff? She has endorsement. Funke has endorsement. She has her Jennifer Gardens. She's good. She's good. And she's don't you know? Cinema náà ní kura. Cinema ń gan. Tí wọ́n fi mọ̀ ń gan ṣe. Kò mọ fún mi ṣe o. She's not. ẹ̀yin fáǹsì ìtẹ́ ẹ̀dẹ̀ ń dálẹ̀ yìí ó gbẹ̀nu tán ẹ wo ìtẹ́ ń dálẹ̀ yìí ó gbẹ̀nu tán ìtẹ́ ẹ̀dẹ̀ ń dálẹ̀ yìí ni wọ́n ń pè ní oúnjẹ òun o oníkálukú yẹn àtúbọ̀tán àbá èmọ̀kẹ́ àtúbọ̀tán àbá o ẹ̀yin fáǹsì tó yẹ má kù ẹ wo ìtẹ́ ń dálẹ̀ yìí tó dà ó dáa jù ṣé ẹ̀yin fáǹsì ìyá Funke Akindele ìtẹ́ ń dálẹ̀ yìí ló dáa jù ẹ ó dáa yàwó Iyabo Ojo òbí kì í ṣọmọ kékeré mọ́ ẹ kì í ṣọmọ kékeré mọ́ ẹnu mi gbà ẹni tó tẹ̀yọ̀ bá ti bímọ kọ́mọ ẹ̀ kó ti ń bímọ lójú ayé ẹ̀ ó ti dàgbàlagbà tí wọ́n bá ti bímọ kọ́mọ ẹ̀ bá ti mọ ọkùnrin láì ti bímọ ẹni ẹ̀ ti dàgbàlagbà yàwó Iyabo Ojo irú kí lè léyìí irú kí la fẹ́ ṣe aláìsí ẹ̀dùn náà yàwó Funke Akindele ẹ̀yin lè fẹ́ sọ pé kéré náà ṣé ẹ̀ kéré ni tó yẹ máa kú ẹ̀yin náà sọmọdé nìyí ẹjọ tó lọ ẹ máa káwọn fáǹtì máa ti wá gbọngbọn èdè ẹsìn tó fẹ́ gbà ń bẹ kí lè fẹ́ kọ́ lóhùn ṣe fún yín kan tí ò ti ṣe nu kí lè fẹ́ kọ́ lóhùn dá lára fún yín tí ò ti dá lára ẹ wá jẹ́ kí fáǹtì kan tó yẹ pé ètí ìròyìn àárọ̀ jẹ kó wá lọ́ra káàdì múrí márùn kó fi ṣe dátà kó wá ní èmi náà fẹ́ dá wàhálà lẹ̀ sáà ní wọn fáǹtì tó yẹ máa kú ni mí ẹ kò ní gbà olórí burúkú aláìníṣẹ́ ọ̀lẹ agaga àwọn ìkọ́ni jẹ́ pé sábà ti jí lára báyìí kọ́kọ́ wọn bá ti fún wọn ní àpò méjì àbọ̀ àpapọ̀ márùn tó kọ́ fi jẹun wọn ò ní jẹun yẹn káàdì náà máa ra fèrè àwọn náà ṣe dátà àwọn wà ní TikTok àwọn wà online àwọn wà ní Facebook àwọn wà ní gbogbo ẹ̀ ohun tí ò kàn lọ́kàn lẹ́sẹ̀ náà máa dá sí sẹ́lẹ̀yìn fáǹsì ìyàwó Funke Akindele ẹ̀pẹ̀lẹ̀ ṣẹ́gbọ́ mo ní bí wọn kàn tó ń ṣe orí burúkú káàkiri online tó ń pariwo kẹ́ni tó wá sọ̀rọ̀ Funke Akindele wà bàjẹ́ wà bá fọwọ́lá wèrè yàtọ̀ èdè lẹ́sẹ̀ ìjà wèrè táńtọ́ lóhun kò lẹ́sẹ̀ ìjà o kó bá gbọ́ gbò sílẹ̀ kan máa sálọ ni mímọ̀ ètò kọ̀ǹpẹ̀ òpònú aláìnirònú aláìnàpọ̀lọ ó bẹ lóhun tó ń tún Funke Akindele ti ṣe láyé yíyẹ kí wọn náà kó gbé ṣe àmì ohun tí Iyabo Ojo ti fowó ṣe láyé ní kó bẹ lóhun kó ṣe ẹ̀yin má sì Iyabo Ojo Ọlọ́run o ẹ jẹ́ ká máa ronú àwọn fáǹsì ẹ jẹ́ ká máa ronú ibi tí tó yẹ má kù bá ti ya fọ́tò ibẹ̀ ni wọ́n ti lè ya fọ́tò náà ìwọ́n tó ń tata ẹ̀ kó papọ̀ méjì kó pé 10,000 wà máa dára òṣì online wà máa sọ pé fáǹsì tó yẹ má kù ni wọ́n o ẹni kọ́kọ́ rẹ̀ sọ tó yẹ má kù lójú ayé tiẹ̀ ayé ẹ̀ bàjẹ́ ayé ẹ̀ pogúnmùsù pàápàá ẹ jẹ́ ronú náà ẹ̀rí yọ ní mínírààsì wọ́n kìrìmínàtì nùrùn tí Funke Akindele wà nínú èsì lọ́fíìsì wọ́n bá wọn ẹsẹ̀ wọn apá báàgì wọn kó wọn náà lọ lóyìnbó àwọn lọ ń gba tírítímẹ́ǹtì ẹjọ́ tó lọ́n tani tí dókítà tiẹ̀ fi ṣe pé àdàlú ẹ̀wà oògùn yẹn ń lò lórí ìkiri yẹn òun ló fi ń gbé ọ̀pẹ̀lẹ̀ ó ti lọ tán mi mo jẹ́ òtítẹ́ náà Funke Akindele kó ti kọ́ńtéètì kan sọ pé wọ́n lé ní làákàyè rárá ṣé àbáṣì yà ní làákàyè rárá àwọn àgbàgbà wa tá a jọkùnrin àtòbìnrin ní làákàyè rárá káwọn ọmọ kéékèèké bá ti ẹ̀yìn tó máa ń ṣọmọdé ṣé ẹ̀ka àgbàlagbà náà máa tún ṣàgbàna màá rí bàbá onímọ́tò yóò tún wá mọ́tò látàárọ̀ tó bá yẹ kó ń jẹun kó sùn àwọn abọ́sọ̀ online àmà náà òun náà blọ́gà òun náà sọ nípa ọ̀rọ̀ Funke Akindele tó ẹ̀ má kù àti Iyabo Ojo ọ̀rọ̀ ẹ̀ ló fẹ́ dá sí o àwọn òpònú òṣì àwọn dìde ìdíròbọ̀ ọ̀dẹ̀ tó ń sùn lọ́dẹ̀ tó ń ṣiṣẹ́ ọdẹ ló ń sún lọ́dẹ
Ọwọ́ àgbà máa ṣiṣẹ́ ọ̀dẹ ní níbẹ̀ pẹ́ yọ ọ̀dẹ náà níbẹ̀ kẹ́ wọlé kẹsùn kẹ́ jẹun tán lórí àlẹ́ kẹsùn nígbà tí àwọn ọdẹ kò dẹ̀ ṣe fíìmù fún akádẹ́ wò mọ́ ní ẹsẹ̀ fíìmù wọ́ ó kọ́ wà ní dátà gidi tí ó lè wo fíìmù online tí ó lè wo fíìmù online kò sí dátà kékèké tẹ́ ìṣe kiri náà àbí kẹ́ máa fi dàlù láàmú ẹ kò jẹ́ ká ronú káwọ́ bílẹ̀ Yorùbá ṣe ń lọ gbogbo nǹkan gbogbo ẹ̀yin bọ́ọ̀sì ẹ̀yin mẹ̀kúnnù ẹgbẹ́ mi tó yẹ kájọ jáde síta kájọ pariwo pé káwọn olówó kan ṣàánú wa òṣìṣẹ́ àwọn máa ṣe èyí kò dáa ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká pé àárọ̀ àtọ̀dọ̀fínú wa káti ẹ̀rọ nípa àwọn táà ń torí ẹ̀fọ́ wa láì táà ń tìsí àwọn ọlọ́kìn ló sì kọ́ máa parí ẹ̀ ṣá máa wà ń bẹ̀ náà ṣá máa wà ń bẹ̀ ẹjọ́ ṣá máa wà ń bẹ̀ ẹ̀yin fáǹsì Iyabo Ojo ṣé kọ́ máa parí ọ̀rọ̀ ẹ pẹ̀lú àti Funke Akindele àti Toyin ṣá máa wà ń bẹ̀ ṣé mi àti yín máa wà ń bẹ̀ ẹ kò ní làákàyè ẹ mọ ibi tí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá dé nìyí ibi tó dé ìbájẹ́ ń jẹun àrọ̀ là ń jẹ́ lẹ́sẹ̀yìn ìbájẹ́ ń jẹ tọ̀sán là ń jẹ́ ibi tá a lẹ́sẹ̀ ń bọ́ sí nìyẹn kígbẹ̀ máa gbọ̀n wá káwọn èèyàn gbọ̀n sẹ́ni tó rí àkòrò yìí tá a fẹ́ jẹ ètò ìrònú fún yín agbọ̀rọ̀ mi gidi mu ètò ìrònú ẹ̀rọnú o ṣé rí ìrònú ìgan káàbá lè sùn káàkà káàsùn mẹ́ta tẹ́dà sùn kájọ sùn papọ̀ kájá ọ̀nù pálapàla káwọn pípù ìkọ̀bà rẹ ní máa fún wọn ní sọ̀pọ̀tì mọ̀ wọn kò ní jà wọn kò dé jà wọn bó wa tajà ni wọn fèmí àti ń tajà ni ẹbí mi àti ń náà máa wé sí dáta wa Iyabo Ojo sọ pé Funke Akindele sọ pé tó yẹn máa kó o gbà ẹ pẹ̀lẹ́ jẹ́ gbọ́ ẹ pẹ̀lẹ́ o bẹ̀rẹ̀ followers àtàntí followers ẹ wo bí tẹ́mi ṣe èmi kò ṣe fún pé tẹ ẹni bá wùn ní kó gbọ́ ìwọ tó bá mọ̀ pa ara rẹ kó kò tọrọ o lè fọwọ́dù ẹ̀ dànù àmọ́ kó bá mọ̀ pé wọ ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ ó jẹ́ lógún fẹ́yàbalẹ̀ kó gbọ́ mi dáadáa fẹ́yàbalẹ̀ kó gbọ́ mi nítorí pé gbogbo ilé ìta ṣe gbogbo ilé ìta ṣe é dà gbogbo ilé ìta ṣe kò dá ẹ̀jẹ̀ ká pàtì o ọlọ́run àgbà fún wa ire o.